A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa ní àṣálẹ́ yìí láti ti wà pẹ̀lú yín ní orí ẹ̀rọ móhùnmáwòrán yìí. A dúpẹ́ fún ètò oore ọ̀fẹ́ fún ìyípadà. Àdúrà wa ni wípé bá a ṣe ń wá lọ́sọ̀ọ̀sẹ̀ ètò yìí ó mọ jẹ́ ìbùkún. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, a fẹ́ mọ gbọ́ látọ̀dọ̀ yín. Ẹ pè wá, ẹ fi ìbéèrè ránṣẹ́, ẹ fa àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Ẹ jẹ́ ká mọ̀ bí ètò yìí ṣe ń jẹ́ ìbùkún fún yín. A fẹ́ mọ ọmọ gbogbo bí táwọn èèyàn ti ń wò wá. Ẹ jẹ́ ká mọ̀ ọmọ, yóò mọ múnú wa dùn, yóò sì jẹ́ kí a lè mọ ọmọ bí tí ọwọ́ jẹ́ ètò yìí ń dé. Ẹ lè pè wá lórí nọ́mbà wa 08162081344 08162081344. WhatsApp nọ́mbà wa náà ni ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí rẹ̀, tàbí kẹ́ pè wá sí nọ́mbà wa 09012912344 09012912344, tàbí sórí Glo nọ́mbà wa 0705-530-7492 0705-530-7492. Inú wo dùn láti gbọ́ látọ̀dọ̀ yín. Orúkọ mi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé láti inú ìjọ Faith Baptist Church ní ìlú Ògbómọ̀ṣọ́. Òun náà ni a ti ń bá yín sọ̀rọ̀. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí ìwé Galatia láṣálẹ́ yìí, orí 3 ẹsẹ̀ 10 sí 13. Apá Bíbélì tí mo fẹ́ ká kà, apá Bíbélì 3 ni. Torí pé Bíbélì jẹ́ ká mọ̀ wípé ìgbàgbọ́ ń wá nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá jẹ́ pé ẹ wà ń bẹ̀ yẹn, inú mi ò bá dùn kẹ́ ẹ gbé Bíbélì yín kájọ mọ́ ṣe níṣẹ́ ń tẹ̀lé. Yóò lè jẹ́ kọ́rọ̀ Ọlọ́run kó yé wa, torí tá a mú wá fún yín lórí ètò yìí òun ni ọ̀rọ̀ Ọlọ́run pọ́nbélé. Yóò sì jẹ́ ìbùkún fún yín náà láṣálẹ́ yìí. A ka ìwé Galatia, a ka ìwé Pétérù kìíní, a sì ka ìwé Hébérù orí 9. Ẹ já kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé Galatia orí 3 ẹsẹ̀ 10 sí 13. Ìwé Galatia orí 3 ẹsẹ̀ 10 sí 13. Bíbélì sọ pé nítorí pé iye àwọn tí ń bẹ nípa iṣẹ́ òfin ń bẹ lábẹ́ ègún, nítorí tí a ti kọ pé ìfibú ni olúkúlùkù ẹni tí kò dúró nínú ohun gbogbo tí a kọ sínú ìwé òfin láti máa ṣe wọ́n. Nítorí ó dáni lójú pé a kò dá ẹnikẹ́ni láre níwájú Ọlọ́run nípa iṣẹ́ òfin, nítorí pé olódodo yóò yè nípa ìgbàgbọ́. Òfin kì í sì ṣe ti ìgbàgbọ́, ṣùgbọ́n ẹni tí ń ṣe wọ́n yóò yè nípasẹ̀ wọn. Kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ègún òfin, ẹni tí a fi ṣe ègún fún wa, nítorí tí a ti kọ pé ìfibú ni olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí ìwé Pétérù àwo orí 1 ẹsẹ̀ 18 sí 19. Pétérù orí 1 ẹsẹ̀ 18 sí 19. Bíbélì sọ ní 1 Peter chapter 1 verse 18 through 19. Bíbélì sọ pé níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí ìdíbàjẹ́ rà yín padà bíi fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò ní àbùkù tí kò sì ní àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Ẹ jẹ́ ká wo ohun tí Bíbélì sọ nínú ìwé Hébérù orí 9 ẹsẹ̀ 11 sí 12. Bíbélì sọ fún wa pé ṣùgbọ́n nígbà tí Kristi dé bí olórí àlùfáà àwọn ohun rere tí ń bọ̀ nípasẹ̀ àgọ́ tí ó tóbi tí ó sì pé jù ti ìṣáájú, èyí tí a kò fi ọwọ́ pa, èyí ni tí kì í ṣe ti ẹ̀dá yìí, bẹ́ẹ̀ ni kì í ṣe nípasẹ̀ ẹ̀jẹ̀ ewúrẹ́ àti ọmọ màálù, ṣùgbọ́n nípa ẹ̀jẹ̀ òun tìkára rẹ̀,
ó wọ ibi mímọ́ lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn tí ó ti rí ìdáǹdè àìnípẹ̀kun gbà fún wa. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀. Àmín. In tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí láṣálẹ́ yìí, tí mo sì ní ìdánilójú pé yóò jẹ́ ìbùkún fún wa, òun ni tí mo pe àkórí rẹ̀ ní ìràpadà. Ìràpadà. Bíbélì sọ̀rọ̀ nípa ìràpadà ní inú ọ̀rọ̀ rẹ̀. A sì gbé yẹ̀wò kí ni ìtumọ̀ ìràpadà? Kí ni ìdí tá a fi nílò ìràpadà? Kí ni ète Ọlọ́run fún ìràpadà? A fẹ́ mọ̀ wò ní ọ̀sẹ̀ tó lọ, a wo nǹkan tó ní í ṣe nípa ìdáláre. Lọ́sẹ̀ yìí, a wo ohun tí Bíbélì sọ nípa ìràpadà. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa. A gbàdúrà pé kẹ́ ẹ ràn wá lọ́wọ́, kẹ́ ẹ fi ọ̀rọ̀ yín yé wa, kí òtítọ́ yín kó wọnú ọkàn wa. Ògo àtọlá ni fún orúkọ yín, Jésù Olúwa wa. Àmín. Ìràpadà. Mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ nǹkan ń lọ láyìíká wa yìí dà tí ó múnú wa dùn. Bóyá tá mọ̀ retí nígbà ẹ tiẹ̀ mọ́ wá sórí móhùnmáwòrán kẹ́kàn mọ́ wàásù ọ̀rọ̀ ìgbaniníyànjú. Bẹ́ẹ̀ ni a ti wàásù rẹ̀ sẹ́yìn, a sì tún wàásù rẹ̀. Ṣùgbọ́n bí ìròyìn ìbànújẹ́ ṣe ń pọ̀ ní orílẹ̀-èdè wa àti gbogbo àgbáyé, èrò kọ́kọ́ ogun lọ́tún lósì, bẹ́ẹ̀ náà mo lè sọ wípé àwọn ìròyìn ayọ̀ kan wà tí Ọlọ́run ti ṣe fún wa àti tí ó lè ṣe fún wa tá a bá gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa. Ara nǹkan tí Ọlọ́run ti ṣe ètò rẹ̀ sílẹ̀ fún wa tó jẹ́ ròyìn ayọ̀, òun ni ìràpadà. Pé tó ti wù kó dá tó láyé yìí, á kúrò níbí. Bó ti wù kó burú tó, á kúrò. Àtolówó àti tálákà àti obìnrin àtọkùnrin àtọmọdé àtàgbà, gbogbo wa la nílò ohun tá à ń sọ lálẹ́ yìí. Fáwọn tá a bá sì ti ní ògo fọ́lọ́run lókè ọ̀run, ó yẹ kó máa fọkàn wa balẹ̀ wípé gbogbo tó wù kó tiẹ̀ ṣẹlẹ̀ bó ń dà wá láàmú níbí yìí, lọ́jọ́ kan mo ti ní ìràpadà, mo ń padà sílé ni. Kì í ṣe pé bóyá mo gbádùn láyé yìí, mo wá wò pé àbọ̀rùn àpáàdì ní ti lọ mọ́ jìyà, àbí mo jìyà láyé yìí, mo tún wò pé àbọ̀rùn àpáàdì lè yóò tún lọ ni, bí ìgbèyàn tinú náà bọ́ sínú náà nù. Àṣùgbọ́n tẹ́mi lè sọ fún ọ ní, bó o ní gbogbo nǹkan tó ń rọ̀ṣọ̀mù, bó o ní tó ń rọ̀ṣọ̀mù, ìròyìn ayọ̀ kan ní wípé Ọlọ́run ti ṣe ìràpadà fún wa láti lè padà sọ́dọ̀ rẹ̀ nígbà tó wù kó jẹ́, bóyá nínú ọrọ̀ ni, bóyá nínú àìlọ́rọ̀ ni, Ọlọ́run ti ṣe ìràpadà fún wa. Ìròyìn ayọ̀ ni fún gbogbo ènìyàn tó bá gbàgbọ́. Ìyẹn túmọ̀ sí wípé gbogbo tó wù kó máa ṣẹlẹ̀ àti ní àlàáfíà pípé pẹ̀lú Ọlọ́run. Ìràpadà mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Nínú ọ̀rọ̀ Bíbélì, májẹ̀mú láíláí àti májẹ̀mú tuntun, ó la sọ nípa ìràpadà. A sọ nípa ìràpadà pé a sì fún wa ní ìtumọ̀ ìràpadà nínú méjèèjì. Ìtumọ̀ ìràpadà ó túmọ̀ sí wípé ìtúsílẹ̀ kúrò ní abẹ́ òǹdè. A máa ń lò ó lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ẹrú, pé bóyá wọ́n san gbèsè fún ẹrú láti tú sílẹ̀ kó lè di ẹni tí ò ní sí lábẹ́ ìdè mọ́. A rí pé ìtumọ̀ ìràpadà tún túmọ̀ sí wípé ẹni tí èèyàn san gbèsè rẹ̀, èèyàn rà á kúrò ní abẹ́ ìdààmú àbí wàhálà tó bá wù kó wà. Lọ́pọ̀lọpọ̀ ọgbà la máa ń rí àpẹẹrẹ rẹ̀ nínú májẹ̀mú láíláí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mi ì fẹ́ lo àkókò púpọ̀ lórí májẹ̀mú láíláí kí n lè fi méjèèjì múlẹ̀ kó lè yé wa. Ṣùgbọ́n tí mo fẹ́ sọ ní pé ǹjẹ́ ìdí wà fún wa tá a fi nílò ìràpadà? Kí ni ìdí tá a fi nílò ìràpadà? Ohun àkọ́kọ́ tí mo fẹ́ ká kọ́kọ́ rí nu, the purpose of redemption. Ìdí tí a fi nílò ìràpadà. Tá a bá sọ pé ìràpadà, ṣé ajẹ́rú ni tá a fẹ́ rà wá padà, àbá wà ní abẹ́ nǹkan kan? Kí ni ìdí tá a fi nílò ìràpadà? Ẹ wò bí Bíbélì fi yé wa nínú ìwé Gàlátíà yẹn, orí 3 ẹsẹ̀ 10. Ẹsẹ̀ 10 yẹn sọ pé nítorí pé iye àwọn tí ń bẹ ní ipa iṣẹ́ òfin ń bẹ lábẹ́ ègún, nítorí tí a ti kọ ọ́ pé ìfibú ni olúkúlùkù ẹni tí kò dúró nínú ohun gbogbo tí a kọ sínú ìwé òfin láti máa ṣe wọ́n. Bíbélì jẹ́ ká mọ̀ wípé ẹnikẹ́ni tó bá jẹ́ pábẹ́ òfin ló wà, pé òfin yìí ni mò ń pamọ́ láti sọ pé òun ni mò ń mú lọ sọ́run, òun ni yóò fún mi ní, òun ni ó rà mí padà níwájú Ọlọ́run. Ó là wà ní àkọ́kọ́ tó fi yé wa ní pé a wà lábẹ́ ègún kan. Ìdí tá a fi nílò ìràpadà ni pé gbogbo ayé ló ti wà ní abẹ́ ègún òfin yìí. Ajogún ara rẹ̀ ẹ̀ṣẹ̀ lára ẹnìkan ni Ádámù àti Éfà. Gbogbo wa láti jẹ́ ẹlẹ́ṣẹ̀.
gbogbo wa la sì wà ní abẹ́ ègún òfin yìí, torí pé gbogbo ọ̀nà tá à ń wá oní pé tí n bá ti ṣe báyìí, tí n bá ti ṣe tọ̀tún, màá lè ní ojú rere Ọlọ́run, màá lè ní ìràpadà, yóò lè rí nǹkan tí màá fi ra ẹ̀mí mi padà, tí màá lè sọ gbà owó ohun tí mo ṣe ni ó, orí pé nǹkan báyìí àti nǹkan báyìí yóò jẹ́ kí n lè rí ìràpadà níwájú rẹ. Ṣùgbọ́n Bíbélì sọ wípé a nílò ìràpadà, torí àwọn nǹkan tá a gbójúlé yìí kò lè ràn wá lọ́wọ́. Bíbélì pè ní ègún. Ó lẹ́nikẹ́ni tí ò bá in tó sọnù, ẹnikẹ́ni ẹ̀wọ̀n tó sọ ní ẹsẹ̀ kẹwàá yẹn, in tó ní nítorí iye àwọn tí ń bẹ nípa iṣẹ́ òfin ń bẹ lábẹ́ kíni ègún. Ègún ti wà lórí gbogbo wa nípasẹ̀ Ádámù àtẹ́fà. Ègún síbo? Sí ọ̀run àpáàdì. Wípé gbogbo ẹni tá a bá ti bí nípasẹ̀ Ádámù àtẹ́fà ń pa ìpálòpọ̀ ọkùnrin àtobìnrin, ibo ló tọ́ sí o? Ọ̀run àpáàdì. Bàbá wa ń tiraka pé iṣẹ́ òfin yìí tí n bá ti ṣe, a gbúdọ̀ lè ṣe pérépéré láti lè padà sọ́dọ̀ Ọlọ́run. Kí ni ìdí tá a ṣe nílò ìdápadà? A nílò ìdápadà nítorí pé ègún wà lórí wa. Ègún wo? Ègún lílọ sọ́run àpáàdì. Bẹ́ẹ̀ni tí ẹ fi yé wa wíwúwe Jákọ́bù orí keje ẹsẹ̀ kẹwàá. Ó ní tí a bá pa gbogbo òfin mọ́, tá a rú ẹyọ kan, ó la jẹ̀bi gbogbo rẹ̀. Ìyẹn túmọ̀ sí wípé tá a bá nípa fẹ́ lọ sọ́run nípa òfin, a mọ̀ kùnà náà ni. Torí àfi tá a bá lè pa gbogbo rẹ̀ mọ́. Ègún tó wà lábẹ́ òfin ni pé ègún kíkùnà. Torí pé nígbà tá a ti bí wa ń ba nípasẹ̀ ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin, kò sí bá a ṣe fẹ́ lọ́nà àbáyọ mọ́. Àwọn àkọ́kọ́ ìdí tá a fi ní ìràpadà ó ní pé nítorí pé ègún wà. Ohun èkejì ní pé torí pé ọ̀nà àbáyọ wà. Ọ̀nà láti bọ́ lábẹ́ ègún wà. Ọ̀gbọ́n tó sọ nínú ẹsẹ̀ 11 àti 12 yẹn, ó ní nítorí ó dáni lójú pé a kò dá ẹnikẹ́ni láre níwájú Ọlọ́run nípasẹ̀ iṣẹ́ òfin, nítorí pé olódodo yóò yè nípa ìgbàgbọ́. Òfin kì í ṣe iṣẹ́ tí ìgbàgbọ́, ṣùgbọ́n ẹni tí ń ṣe wọ́n yóò yè nípasẹ̀ wọn. Ó ní òfin kì í ṣe iṣẹ́ kíni? Ìgbàgbọ́. Ìgbàgbọ́ kì í ṣe iṣẹ́ ìgbàgbọ́. Ó wá jẹ́ ká mọ̀ pé ọ̀nà àbáyọ ó gbúdọ̀ jẹ́ nípa kíni? Ìgbàgbọ́. A lè ní ìdáláre, a lè rí ìràpadà gbà nípa kíni? Ìgbàgbọ́. Ọlọ́run tètè sọ fún wa. Ìyẹn ló wá mú mi lọ sí orí kejì. Ṣé mọ̀ pé a sọ pé kí ni ìdí tá a fi nílò ìràpadà? Torí pé ègún wà, torí pọ́nà àbáyọ wà. Ìkejì wá ní pé olùràpadà kan wà. Ìdí tá a fi ní ó sọ fún wa pé kéèkàn ṣe pé ègún wà lórí wa, a tún ní olùràpadà. Olùràpadà kan wà. Ẹ wò nínú ìwé Pétérù kínní ẹsẹ̀ 8, ẹsẹ̀ 22, Pétérù kínní ẹsẹ̀ 22 tá a kà yẹn. Bẹ́ẹ̀ni sọ fún wa wípé ó ní níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun ti ìdíbàjẹ́ rà yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú iṣẹ́ asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín. Ẹsẹ̀ 19 sọ pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò sì ní àbàwọ́n àní ẹ̀jẹ̀ Jésù Kristi. Ó jẹ́ ká mọ̀ pé a ní olùràpadà. Ẹ jẹ́ ká wo olùràpadà náà. Ẹni tí olùràpadà jẹ́, ẹ jẹ́ á wò ẹni tó olùràpadà jẹ́. Bẹ́ẹ̀ni sọ nínú ìwé Pétérù orí kìíní yẹn ẹsẹ̀ 22, ó ní wípé a ti fi ẹni tí olùràpadà yìí jẹ́, ó ní ó la fi ẹ̀jẹ̀ rẹ̀ rà wá padà. Ẹ wo ẹsẹ̀ 19 yẹn, ó ní kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò ní àbùkù tí kò sì ní àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Jésù. Ó fi yé wa wípé ẹni tá à ń pè lólùràpadà yìí, ó jẹ́ ẹni tí ò ní àbàwọ́n, ẹni mímọ́ jùlọ. Jésù ṣe ẹni tá a bí nípa ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin tó wá sáyé tó kàn gbégbé ayé tó mọ́. Eléyìí ẹni tá à ń sọ yìí kò ní ẹ̀ṣẹ̀kẹ̀ṣẹ̀ kankan lọ́rùn. Jésù jẹ́ tó wá sáyé láti wá gbà wá là. Ó jẹ́ ọmọ Ọlọ́run tí Ọlọ́run rán wá sáyé láti gbé orílẹ̀ ayé
láti kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Ó ní kò ní àbààwọ́n kankan. Ní gbogbo ayé lónìí, gbogbo tí wọ́n ń wá, tí wọ́n ń lépa, ó ní láti wò ó bí wọ́n ṣe lè sọ pé àní Jésù lábàwọ́n, àní Jésù ṣẹ̀, àní báyìí ni, àní nǹkan bá Jésù ṣe, òní o. Torí wọ́n mọ̀ pé tá a bá fi lè rí àbààwọ́n kan sọ nípa Jésù, a jẹ́ pé kò lágbára láti gbà wá lánu. Ṣùgbọ́n Bíbélì fi yé wa wípé olùràpadà wa yìí ẹni tí kò ní àbààwọ́n ni. Tá a bá wo ẹni tó jẹ́, ẹni tí kò bá bí nípasẹ̀ wúńdíá tí kò mọ ọkùnrin rí láti wá gbà wá là, láti lè fún wa ní ìyà nípẹ̀kun. Bíbélì wa sọ nínú ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 21, ó ní a ti fi ṣe ẹ̀ṣẹ̀ fún wa, ẹni tí ò mọ ẹ̀ṣẹ̀ rí, káwa kó lè ní òdodo Ọlọ́run nípasẹ̀ rẹ̀. Ẹni tó jólùràpadà wa, ó jẹ́ ẹni mímọ́ jùlọ. Mo wá tún fẹ́ pé kàn ṣe pé ká wò ó ní nǹkan ká ròpadà wa. Ẹ já wo ohun tó ṣe fún wa nínú ìwé Pétérù kínní orí kínní ẹsẹ̀ 18 yẹn. Bíbélì jẹ́ ká mọ̀ wípé ó ṣe nǹkan ńlá fún wa. Ó ní níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí ìdíbàjẹ́ rà yín padà bíi fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye. Ẹ̀jẹ̀ iyebíye. Jésù, Bíbélì jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run tẹ ẹ̀jẹ̀ iyebíye rẹ̀ lẹ̀ fún wa nípasẹ̀ Jésù láti lè ní ìyè àìnípẹ̀kun. Nínú ìwé Hébérù orí 9:20, Bíbélì jẹ́ kó yé wa wípé láìsí ìtàjẹ̀sílẹ̀ kò lè sí ìmúkúrò ẹ̀ṣẹ̀. Ìdí tí Jésù ṣe nílò láti kú torí ẹ̀ṣẹ̀ wa, ó ní pé ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ló lè wẹ̀ wá mọ́. Ẹ̀jẹ̀ àgùntàn, ẹ̀jẹ̀ ewúrẹ́ kò lè wẹ̀ ẹ̀ṣẹ̀ wa nù. Ẹ̀jẹ̀ ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo tí kò lábàwọ́n, òun la ta sílẹ̀ láti fún wa ní ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ ká lè wà ní iwájú rẹ̀. Bíbélì sọ nínú ìwé Gálátíà orí 3 ẹsẹ̀ 13, Bíbélì sọ pé ó ní Kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ègún òfin, ẹni tí a fi ṣe ègún fún wa, nítorí tí a ti kọ ọ́ pé ìfibúni olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi. Ṣé mọ̀ pé mo sọ pé ìdí tá a fi nílò rà padà ní pé ègún wà lórí wa. Ṣùgbọ́n Bíbélì wa sọ wípé Kristi ti wá sáyé láti wá rà wá padà kúrò lábẹ́ kíni? Ègún. Torá a fi ṣe ègún fún wa nígbà tá a gbé kórìgì, káwa lè ní ìràpadà nípasẹ̀ rẹ̀. Òun ni olórin kan fi sọ wípé ìràpadà ìtàn ìyanu, ìyìn ayọ̀ fún gbogbo wa. Jésù ti rà dáríjì fún wa, ó san gbèsè náà lórí igi. Ẹlẹ́ṣẹ̀ gba ìyìn náà gbọ́, jọ̀gbà ìyìn ó tọ̀nà gbọ́. Gbẹ́kẹ̀lé olùgbàlà rẹ̀ tó mú ìgbàlà fún ọ wá. Orin yóò sọ pé gbẹ́kẹ̀lé iṣẹ́ rere rẹ, kò sọ pé gbẹ́kẹ̀lé ìjọ rẹ, kò sọ pé gbẹ́kẹ̀lé òfin rẹ, kò sọ pé gbẹ́kẹ̀lé ẹ̀sìn rẹ. Ó ní gbẹ́kẹ̀lé olùgbàlà rẹ tó mú ìgbàlà náà wá fún wa. Nínú Jésù ó ní a ti lè rí ìràpadà. A ti jẹ́ tó wà lábẹ́ ègún ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n Jésù rà wá padà láti mú wa di ẹni ìràpadà. Ó san gbèsè lórí wa bí ìgbà téèyàn san gbèsè ẹrú, láti sọ pé ẹ sọ di ẹni tí ẹ ṣẹrú mọ́, ẹ jẹ́ kó máa lọ lálàáfíà. Bẹ́ẹ̀ ni Jésù san gbèsè náà fún wa. Ó rà wá padà lábẹ́ ègún ẹ̀ṣẹ̀. Ohun àkọ́kọ́ tá a kọ́kọ́ rí ni a rí pé a wà lábẹ́ ègún, the purpose of redemption, ìdí tí a fi nílò ìràpadà. A rí pé nítorí pé ègún wà, a sì rí pé ọ̀nà àbáyọ wà kúrò lábẹ́ ègún náà. Ohun ẹ̀kejì ni the person of the redeemer, olùràpadà kan tó wà fún wa. A rí pé ẹni mímọ́ nígbà tá a gbé yẹ̀wò,
a rí pé ó sì ṣe ètùtù fún wa. His personality we could see that, a sì tún rí his propitiation pé ó ṣe ètùtù tó jẹ́ pé òun nìkan ló ṣètẹ́wọ́gbà láti rà wá padà. Ó sọra rẹ̀ di ègún di ẹ̀ṣẹ̀ fún wa kó lè sọ wá di mímọ́ níwájú rẹ̀. Ohun ẹ̀kẹta tá a rí ni pé àṣepé ìràpadà wa. Àṣepé ìràpadà wa, the permanency of our redemption. Àṣepé ìràpadà wa nínú ìwé Hébérù yẹn orí kẹsàn-án, ìwé Hébérù orí kẹsàn-án ẹsẹ̀ kọkànlá sí ìkejìlá yẹn, ẹ wo ohun tí Bíbélì sọ. Bíbélì sọ pé ṣùgbọ́n nígbà tí Kristi dé bí olórí olú àlùfáà àwọn ohun rere tí ń bọ̀ nípasẹ̀ àgọ́ tí ó tóbi tí ó sì pé jù ti ṣáájú, èyí tí a kò fi ọwọ́ pa èyí nì tí kìí ṣe ti ẹ̀dá yìí, bẹ́ẹ̀ kìí ṣe nípasẹ̀ ẹ̀jẹ̀ ewúrẹ́ àti ọmọ màálù, ṣùgbọ́n nípa ẹ̀jẹ̀ òun tìkára rẹ̀ ó wọ ibi mímọ́ lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn tí ó ti rí ìdáǹdè àìnípẹ̀kun gbà fún wa. A rí pé Bíbélì jẹ́ ká mọ̀ wípé ihun tó gbà fún wa ó jẹ́ ihun tó ṣe lẹ́ẹ̀kan ṣoṣo. Ṣé rí olú àlùfáà ẹ̀ẹ̀kan lọ́dún yóò mú ẹ̀jẹ̀ àgùntàn tí ò lábàwọ́n yóò mú lọ síwájú ibi mímọ́ jùlọ láti ta ẹ̀jẹ̀ náà sílẹ̀. Òun gan fúnra rẹ̀ tó ń wọbẹ̀ ó gbúdọ̀ ti kọ́kọ́ ṣe ètùtù fún ara rẹ̀ kó tó wọnú ibi mímọ́ jùlọ láti ta ẹ̀jẹ̀ náà sílẹ̀ láti fi ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì. Nígbà tó ń gan bá wọbẹ̀ wọ́n so ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́ lẹ́sẹ̀ kan láti mọ̀ wípé ṣé bó ṣe ń wọlé yẹn ṣé ọlọ́ọ̀ní ìlú pa tó bá jẹ́ pẹ́sẹ̀ tiẹ̀ gan ẹ̀ṣẹ̀ tiẹ̀ náà tí ì rí tẹ́wọ́gbà. Wọ́n lè fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ń fà jáde kẹ́ ẹ lè mọ ihun tí Jésù ṣe fún wa ní o. Lólú àlùfáà wà wọbẹ̀, ìgbà tó bá wọbẹ̀ yóò fi ẹ̀jẹ̀ náà sílẹ̀. Ẹ̀ẹ̀kan ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni ó mú lọbẹ̀, ẹ̀ẹ̀kan lọ́dún ni ó mọ̀ ṣe. Ẹ wò tó bá jẹ́ pé bẹ́ẹ̀ la fẹ́ rí ìdáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run, ẹ̀ẹ̀kan lọ́dún láwa máa lọ a gbúdọ̀ ṣe báyìí torí kí ìdáríjì yẹn kó lè máa rò wà lórí wa títí odidi ọdún kan. Ṣùgbọ́n Bíbélì sọ wípé Ọlọ́run rán ọmọ rẹ̀ wá sáyé tó wá lẹ́ẹ̀kan. Ẹ wo ẹsẹ̀ kẹsàn-án yẹn, orí kẹsàn-án Hébérù orí kẹsàn-án ẹsẹ̀ kọkànlá yẹn, ó ní ṣùgbọ́n nígbà tí Kristi dé bí olórí àlùfáà, ó dàbí olórí àlùfáà àwọn ohun rere tí ń bọ̀ nípasẹ̀ àgọ́ tí ó tóbi tí ó sì pé jù ti ìṣáájú lọ. Ó pé ju ìṣáájú títa ní olú àlùfáà àgbàanì lọ, èyí tí a kò fi ọwọ́ pa, èyí ni tí kìí ṣe ti ẹ̀dá yìí, bẹ́ẹ̀ ni kìí ṣe nípasẹ̀ ẹ̀jẹ̀ ewúrẹ́ àti ọmọ màálù, ṣùgbọ́n nípa ẹ̀jẹ̀ òun tìkára rẹ̀ ó wọ ibi mímọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ṣe ètùtù náà fún wa, ó fi ẹ̀jẹ̀ tìkára rẹ̀ rà wá padà, ó fi ṣe ètùtù ìtẹ́wọ́gbà lọ́wájú Ọlọ́run lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ̀ẹ̀kan ni Jésù kú fún ẹ̀ṣẹ̀ wa. Jésù ò nílò àti kú fún ẹ̀ṣẹ̀ wa mọ́. Ó ti san gbèsè ẹ̀ṣẹ̀ wa. Bíbélì wa fi sọ pé nígbà tó ti ṣeun, ó jẹ́ ká mọ̀ wípé tá a bá fi ìgbàgbọ́ wa sínú rẹ̀, ó ti tán. Torí pé kìí ṣọdọọdún mọ́. Ìgbà tó ti san gbèsè ẹ̀ṣẹ̀ wa, tó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rúbọ, bá a bá ti lọ síwájú rẹ̀, ohun tá à ń pè ní ẹ̀ṣẹ̀ wa, tá a bá gbàgbọ́, ó ti fi ẹ̀jẹ̀ rẹ̀, ó ti fi ṣe ètùtù ìràpadà wa. Báwa gbàgbọ́, Bíbélì sọ pé a ní òdodo rẹ̀. A ṣe lẹ́ẹ̀kan ṣoṣo. Bẹ́ẹ̀ ni ẹ̀ẹ̀kan ṣoṣo tá a ṣeun, Bíbélì sì sọ pé ó wà títí láéláé. Ẹ wo ní ẹsẹ̀ kejìlá yẹn, ẹ jẹ́ n túkà. Ó ní bẹ́ẹ̀ ni kìí ṣe nípasẹ̀ ẹ̀jẹ̀ ewúrẹ́ àti ọmọ màálù, ṣùgbọ́n nípa ẹ̀jẹ̀ òun tìkára rẹ̀ ó wọ ibi mímọ́ lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn tí ó ti rí ìdáǹdè àìnípẹ̀kun gbà fún wa. Ìdáǹdè kí ló pé? Àìnípẹ̀kun. Ẹnikẹ́ni tó bá gba Jésù gbọ́, ó ní ìdáǹdè àìnípẹ̀kun, torí òun nìkan ló lè fi fún wa. Òun nìkan ló lè rà wá padà. Kí ló fi rà wá padà? Ẹ̀jẹ̀ rẹ̀. Kìí ṣẹ̀jẹ̀ ewúrẹ́, kìí ṣàwẹ̀, kìí ṣe ìdámẹ́wàá, kìí ṣe ìjọ mímọ́, kìí ṣe torí pé mo ń lọ inú ìjọ dáadáa, ìjọ tèmi ni ìjọ ti ẹni, ìjọ rò, kìí ṣe yẹn. Jésù òun ló fi ẹ̀jẹ̀ rẹ̀ rà wá padà. Bíbélì jẹ́ ká mọ̀ nínú ìwé Róòmù orí kẹjọ
ẹsẹ̀ kìíní, ìwé Róòmù orí kẹjọ ẹsẹ̀ kìíní ń bẹ̀. Ó sọ fún wa wípé ǹjẹ́ ẹ̀bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú tani Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Ó ní ẹ̀bi kò sí fún àwọn tí ó wà nínú tani Kristi Jésù mọ́. Tó bá jẹ́ pé ẹ wà ń bí láṣálẹ́ tẹ́ ń wò mí, ẹ̀yin náà nílò láti mọ̀ pé ìràpadà ti wà nínú Jésù. Ó ti san gbèsè rẹ̀ fún wa, ó ti ra ìdáríjì fún wa. Tá a bá gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa, àwa náà ò dẹni ìràpadà tí kò sí lábẹ́ ègún ẹ̀ṣẹ̀ mọ́, ṣùgbọ́n tó wà lábẹ́ ìdarí Ọlọ́run. Tó bá jẹ́ pé ò tí ì gbàgbọ́, tó ò tí ì ní ìràpadà, ó lè ṣèpinnu láṣálẹ́ yìí kí ìwọ náà lè gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Kí l'Ọlọ́run fẹ́ kó mọ̀? Ẹlẹ́ṣẹ̀ ni ó wà lábẹ́ ègún. Jésù san gbèsè ẹ̀ṣẹ̀ náà, ó sì mú ìyà ìnípẹ̀kun wá fún. Kí wá ló fẹ́ ṣe? Sọ pé mo gba iṣẹ́ àṣepé rẹ̀ bọ̀ kí ìwọ náà lè ní ìyà ìnípẹ̀kun. Tó bá fẹ́ ṣe lálẹ́ mo lè darí rẹ̀. Wí tẹ̀lé mi tẹnu àtọkàn rẹ pé Jésù Olúwa, dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀. O ṣé tó kú nítorí ẹ̀ṣẹ̀ mi. O ṣé tó wá sáyé láti rà mí padà. Mo gbẹ ẹ̀bùn ọ̀fẹ́ rẹ tí ṣe ìyà ìnípẹ̀kun gbọ́. O ṣé, ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmín. Bàbá dúpẹ́ láṣálẹ́ yìí fún àǹfààní tẹ́ fún wa. A gbàdúrà pé ju bí mo ṣe lè wàásù ọ̀rọ̀ yìí lọ, Olú ẹ fọ̀rọ̀ yín yé àwọn èèyàn yín kí ó sì jẹ́ ìbùkún fún wọn. Ògo àtọlá ni fún orúkọ yín, Jésù Olúwa wa. Àmín. Tẹ́ bá ní ìbéèrè kankan, àbẹ́ fẹ́ fi nǹkan kan tó wa létí, àbẹ́ fẹ́ kí wa, ẹ pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0816-208-1344 0816-208-1344 tàbí 0901-291-0344 0901-291-2344 tàbí 0705-530-7492 0705-530-7492. Títí di ọjọ́ mẹ́jọ, àlàáfíà ni fún yín. Gbẹ́kẹ̀lé ní Jésù kò fún.